Aláròyé máa wí o. NAFDAC ti iléeṣẹ́ tí wọ́n ti ń ṣe ayédèrú ìrẹsì pa. Ọwọ́ àjọ tó ń rí sọ̀rọ̀ oúnjẹ jíjẹ àti mímu lórílẹ̀‐èdè yìí National Agency for Food and Drug Administration Control NAFDAC ẹ̀ka tìpínlẹ̀ Nasarawa ti tẹ àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá kan tó ti jingiri nínú ṣíṣe ayédèrú ìrẹsì síta fún àwọn aráàlú. Òbítíbitì ayédèrú ìrẹsì lọ́wọ́ àwọn àjọ náà tẹ̀ níbi tó ti ń ṣe é. Ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 19 oṣù yìí ní ikọ̀ àkànṣe àjọ náà kan tí wọ́n ń pè ní Investigation and Enforcement Task Force lọ fọwọ́ òfin mú àwọn afurasí ọ̀daràn náà níléeṣẹ́ kan tó wà lójúlé 36 òpópónà Abacha nílùú Karu ní ìpínlẹ̀ Nasarawa. Aláròyé gbọ́ pé iye owó ọjà ìrẹsì tó gbà lọ́wọ́ àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá náà ń lọ bíi bílíọ̀nù 5 náírà. Ayédèrú ìrẹsì làwọn afurasí ọ̀daràn náà máa ń rọ sínú àpò ojúlówó àpò ìrẹsì tí wọ́n á sì máa tà á fáwọn oníbàárà wọn tí wọn kò mọ nǹkan kan ní owó gọbọi. Àtẹ̀jáde kan tí àjọ náà fi síta nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ́jọ́ 19 oṣù kejìlá ọdún yìí ni wọ́n ti ṣàlàyé pé a ti lọ káàkiri ìpínlẹ̀ Nasarawa a ti rí iléeṣẹ́ kan tí wọ́n ń pè ní Niger Venture lójúnà márosẹ̀ Abacha nílùú Karu. Ayédèrú ìrẹsì làwọn máa ń rọ sínú ojúlówó àpò ìrẹsì tí wọ́n á sì máa tà fáwọn oníbàárà wọn lówó ńlá. Lára àwọn àpò ìrẹsì tí a bá lọ́dọ̀ wọn ni Royal Stallion, Big Bull, Mama's Choice, Optimum àti Ultimate Gold. Inú àwọn àpò yìí làwọn afurasí ọ̀daràn náà máa ń rọ àwọn ìrẹsì wọn sí tí wọ́n á sì máa pè ní ojúlówó fún àwọn oníbàárà wọn. A ti fọwọ́ òfin mú òṣìṣẹ́ wọn kan tó pe orúkọ ara rẹ̀ ní Gift Thomas. Kò rí ọ̀rọ̀ gidi kan sọ sí gbogbo ìbéèrè tí a bí. À ń ṣèwádìí nípa ọ̀gbẹ́ni Eze Dike tí wọ́n ló ní iléeṣẹ́ náà lọ́wọ́. Kò sí nílé lásìkò tí a lọ síbẹ̀. A gbàgbọ́ pé ọwọ́ máa tó tẹ̀ ẹ́ kó wá ṣe àlàyé ohun tí ó mọ̀ nípa ayédèrú ìrẹsì tí wọ́n ń ṣe. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etígbọ̀ọ́ yín.